bí Gani ṣe ń kábùkù káàkiri kò ṣe é bájà o kò ṣe é bínú sí májàsọ́lá ò ṣe é bájà ọmọ ládé àrẹ̀mọ gbogbo ọba ilẹ̀ Yorùbá àrẹ̀mọ Aláàfin Ọ̀yọ́ àrẹ̀mọ Olúbàdàn àrẹ̀mọ Olúgbọ́n àrẹ̀mọ Ṣọ̀ún àrẹ̀mọ Onírìṣà kò ṣe é bájà sẹ́ẹ̀ torí irú àwọn tó bájà lánàá wọ́n dẹ̀ ní yẹ̀yẹ́ wọ́n dẹ̀ ní àbùkù wọ́n dẹ̀ ní àìjírí láwùjọ ni torí ẹni bá ti bá irú wọn jà ohun tó bá ṣe pamọ́ ní kọ̀kọ̀ àṣírí wọn máa ń tú ní gbangba ni àwọn tọ́lọ́run bá ti sàlẹ̀ sàbẹ́ tọ́lọ́run mọ̀ rán níṣẹ́ bẹ́ẹ̀ nìyàn kan bá dìde bá ló wà ń fẹ́ bá rú ẹni bẹ́ẹ̀ jà irú wọn máa ń dẹni yẹpẹrẹ ni láwùjọ kájọ bára wa sòdodo ọ̀rọ̀ ẹ ní kó sí páńpẹ́ ayé o ẹ ní kó sí páńpẹ́ ayé ìdààmú ó kéré ó tóbi ni kò ní bá yín ẹni ẹ bá ti rí pé àmì Olúwa ń bẹ lára ẹ ẹ jẹ́ ká fi láìfù Gani ká fi ṣàríkọ́gbọ́n pẹ́ni bá ti ń bí ẹni tó bá ń bínú ẹni tọ́lọ́run ọba mìíràn níṣẹ́ Ọlọ́run ló ń bínú sí ẹni tó lu Elédùà rán níṣẹ́ special message to deliver bí èèyàn kan bá wá dìde pé òun wá dúró gẹ́gẹ́ bí ọ̀tá orú oníbẹ̀ Ọlọ́run ló ń bájà o Ọlọ́run ló ń bájà irú ẹni tó bá ń bá ẹni tí Ọlọ́run rán níṣẹ́ jà irú wọn máa ń dẹni yẹpẹrẹ ni wọ́n máa ń dẹni ẹ̀sín láwùjọ ni irú wọn máa ń lé wọn bá ni wọ́n lè gba yìí láàárọ̀ kó dọwọ́ ọ̀sán kó dẹni yẹpẹrẹ wọ́n lè gba yìí lọ́wọ́ ọ̀sán kó dọwọ́ alẹ́ kó dẹni àìrípòṣe àrítútọ́ kó jẹ́ pé gbogbo tó bá ṣe máa ń rùn sẹ́dá ènìyàn ni Sàní Kọ́lónì bàbá wa Sàní Kọ́lónì ìyá mi ó máa tọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o ó ní kálẹ̀ san wájú òwúrọ̀ lọ o bàbá kálẹ̀ san wájú òwúrọ̀ lọ o bàbá ìgbẹ̀yìn la wà bàbá máa jẹ àpòfo no ìbẹ̀rẹ̀ la wà bàbá máa jẹ àpòfo bí àárọ̀ ènìyàn bá sàn yàn tọ́ọ̀dọ̀ tí alẹ́ ènìyàn bá wá burú jáì kò rí ilé ayé wá kò rí ayé wá o bí ènìyàn bá gbayì láàárọ̀ tó wọ ọ̀sán tó bẹ̀rẹ̀ sí ń kábùkù títí dọjọ́ alẹ́ irú ẹni bẹ́ẹ̀ ò ráyé wá irú wọn náà pẹ̀lú ológo àná irú wọn ní máa ń wà nínú òṣì máa ń pàtó ọ̀rọ̀ pé àwa náà ti lò gbàrí ṣùgbọ́n ẹni tí àárọ̀ ẹ̀ bá korò bí jogbo tó dowó alẹ́ tọ́lọ́run ọba mi bá mi wó tó wá kán oyin iyọ̀ ṣúgà tó kan sínú ayé ẹ̀ táyé ẹ̀ wá ń dùn yìn irú wọn náà máa ń dúró nínú ọ̀rọ̀ pàtó òṣì pé àwa náà ti jìyà rí a ti fẹsẹ̀ rìn rí nígbà kan àti jẹ àti mú ó nira torí pé ó dúró nínú ọ̀rọ̀ ó ń pàtàn nínú òṣì ó ń pàtó òṣì ẹ má bàjá o ẹ ní rí bínú Ọlọ́run o ẹ jẹ́ ká fi láìfù Gani ṣe àríkọ́gbọ́n o Gani ó ń lara ẹni tọ́lọ́run ọba mi rán níṣẹ́ Gani ń bínú sí ẹni tọ́lọ́run ọba mi tó sàlẹ́sà Gani ó ń ṣe ìlara fẹ́ni ẹyin lójú Olódùmarè Gani ń kọ̀ndẹ́mù iṣẹ́ Olódùmarè ẹni bá dẹ̀ tó kọ̀ndẹ́mù iṣẹ́ Olódùmarè ìbínú Ọlọ́run lókùn tó kọ lẹ́tà sí definitely Gani has started see the e-binus Olódùmarè ẹ máa tó òyìnbó tó bá ti jáde síta ẹ máa fọ́ sí wẹ́wẹ́ professor làwa òyìnbó títí wá gbẹ́dọ̀ jẹ́ gbàǹkangbè ẹ̀yin ní ká ẹ máa tú ẹni bá ti ń bínú sẹ́ni tọ́lọ́run ọba mìíràn níṣẹ́ tí ò ń ṣe fẹ́ẹ̀kì ni o irú wọn máa ń kàbùkù ni
mo kàn wá ká ẹ lè mọ̀ pé ká tó bá ní jà káwọ ẹni tá a fẹ́ bá jà. Ṣé àyànfẹ́ Olódùmarè ní ṣọlọ́run pè é ṣọlọ́run rán? Mi ò sàwọn pásítọ̀ elébi tòde òní o, mi ò sàwọn àfáà kìlàngó. Àwọn kan wà tó jẹ́ pé special made ní tọ́lọ́run ọlọ́run ọba mi mọ̀ọ́mọ̀ ṣe wọ́n ní special made. Ọlọ́run ọba mi mọ̀ọ́mọ̀ gbé àkànṣe iṣẹ́ kan lé wọn lọ́wọ́. Àwọn tó bá ti dìde tó ń bínú wọn, wọ́n máa ń kọsẹ̀ lára wọn ni, wọ́n máa ń rí ìbínú ọlọ́run lára wọn ni. Wọ́n á dédé kọsẹ̀ gbà o. Níbi tó ti ń gba yìí wọ́n á dé ní ẹ̀tẹ́ ń bẹ̀. Torí ìlara kí ló máa ná wọn kán gbà pé iṣẹ́ Olódùmarè lélẹ́yìí. Àwọn adẹ̀ máa sọ ní kọ̀kọ̀ pé n tí Sunday Igboho ṣe wọn àwọn ò lágbára ẹ̀. Ṣùgbọ́n tó bá wá dé ta, tó bá ti rí àwọn ọmọ tó fẹ́ bayé wọn jẹ́, wọ́n á máa fọ́. Ẹjá fi láìpù Gani ṣàríkọ́gbọ̀n ẹ̀yin ọmọ kóòtù òjíire o. Ìbínú Olódùmarè ń bẹ lórí Gani. Ìbínú àwọn onílẹ̀ ń bẹ lórí Gani. Thank you brother. Ìbínú àwọn tí Gani ti tàn pa ó ń bẹ lórí ẹ̀. Ẹ gbọ́, mo sì ń ṣe fídíò kan lọ lẹ́ẹ̀kan tí mo ní ẹ jẹ́ ká stop ẹ̀ báyìí máa yí tún padà sórí ẹ̀. Ó lè jalẹ́, ó lè jẹ́ rọ̀lẹ́. Mo ti sọ pé tí n bá ti ń gbọ́rọ̀ ẹ̀, èmi ò ní àti kí n máa gbé sára dọjọ́ kejì, ó máa ń ní mi lára. Bàbá mi máa ń sọ̀rọ̀ kan, ó ní ẹni bá ti ń bò àṣírí olè náà lónítọ̀hún. Ẹni bá ti ń bò àṣírí onílara náà lónítọ̀hún. Ẹni bá ti ń bò àṣírí àwọn tó ń dà lúrú, òun náà ó ṣe tá àti dà lúrú ni. Ẹjá fi ọ̀rọ̀ Gani ṣàríkọ́gbọ́n mọ́ lára èèyàn o. Olórin kan tó wá kọ́ lórin, ó ní ìlara, ó lákọ ó lábo. Abo ìlara ní kẹ́ ṣe o. Tẹ́gbẹ́ yín bá ń ṣe nǹkan rẹ̀, tẹ́yìn ò ṣe é, ẹ gbìyànjú kẹ́ ṣe titi yín náà. Ẹ gbìyànjú kẹ́ ṣe titi yín. Ẹni tó ń ṣe ẹ mọ́ kọ̀ndẹ́mù ẹ̀ bíi ti Gani. Gani tí ò jagun rí tí kọ̀ndẹ́mù ẹni tó jagun rí. Gani tí ò lórísun ní ilẹ̀ Yorùbá tí kọ̀ndẹ́mù ẹni tó lórísun. Gani tí ò ní bíbí ire ní ilẹ̀ Yorùbá tí kọ̀ndẹ́mù ẹni tó ní bíbí ire. Ẹjá fi iṣẹ́ rí ọgbọ́n ńlá ni o. Ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ nílé ayé yìí ẹ jẹ́ kó máa jẹ́ ọgbọ́n fún wa. Ọ̀rọ̀ Gani àríkọ́gbọ́n ni. Àríkọ́gbọ́n ni. Tábádẹ́ fi kọ́gbọ́n dó lóòótọ́ àti lódodo, ó mọ̀ máa ṣe wá láǹfààní o. A ṣe wá láǹfààní. A ṣe wá láǹfààní. Má wẹ̀wù pé èmi ni mo tó báyìí, èmi ni mo tó báyìí. Bóyá tí Gani ò bá ṣe ìlara Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún, àwọn ìdí tó bá fẹ́ ṣoore fún ìyàwó àwọn ṣe láàbọ̀ wọn á dìkún ni ká tó máa dà á lẹ̀ lágbà fún Aláàfin. Bóyá tí ò bá lára ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó ń tú ìbá má tú. Nígbà tọ́mọ yẹn jáde pé Gani sáré ju rélùwé lọ, nígbà tí Gani tọ́mọ yẹn jáde tó ní aṣọ obìnrin ni wọ́n fi gbé náà fi escape ẹ̀ kó lọ́wọ́. Ẹ gbọ́dọ̀ yẹ ẹnìkan tí bá mi sọ̀rọ̀ lẹ́nìí láàárọ̀ kùtùkọ́ wọn ló jí mi lẹ́nìí. Ó ní kì í ṣe pé wọ́n wọ aṣọ obìnrin fún nìkan, ó ló sunkún bí ọmọdé ni. Òun náà tún wá confirm ẹ̀ pé the olórí ogun of Tapaland kò lè dábàyàn. nǹkan ti ṣe Yorùbá o. nǹkan ti ṣe Yorùbá. Bóyá tí ò bá lára, tí ò bá lára Sunday Igboho sẹ, àbùkù tó ń kàn yín kò ní kàn án.
ẹ má jà parọ́ fúnra wa mọ́mì mi dádì mi tẹ́ bá ti rẹ́ni tó ṣe nǹkan tó dá lẹ́gbẹ̀ẹ́ yín ẹ mọ́ lára ẹ̀ ẹ mọ́ ṣe lára kọ́ ẹ lè máa fi tonítọ̀hún máa fi béèrè lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bó ṣe dá ẹni náà ló ṣe dá èmi náà ohun tó ń ṣe yé èmi náà fẹ́ ṣe ẹ má dẹ̀ fi tìjú kó àrùn embrace ẹni tó bá ṣe nǹkan dáadáa pé well done appreciate it maybe ọ̀nà tí wọ́n ń gbà tó fi appreciate yẹ inú ọlọ́run lè dùn kó wá gbé nǹkan tó dáa tó lágbára ògo ńlá kó wá gbélé ẹ lọ́wọ́ kí wọn náà wá bẹ̀rẹ̀ sí máa gba yìí káàkiri wọn ló ti pẹ́ tí Gani ti ń paná ògo mo wá bẹ̀rẹ̀ sí mo ní máa yẹ sí máa dárúkọ àwọn kan fídíò first message yẹn gùn ni mo sì máa gbé síta tí màá tún pé bàbá yẹ ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn èèyàn kan tí Gani ti tẹ ògo wọn mọ́lẹ̀ ọmọ ọkọ Yorùbá tí Gani ti lo ayé wọn mọ́gbà tí mò ń sọ rèé àwọn ló fàyè wọn lẹ̀ o tí Gani fi rí lò ní tí mò ń sọ rèé bóyá tí Gani ò bá lára Ọlọ́run lára Sunday Ìgbòho bóyá àṣírí tó ń tú ìbá má dẹni yẹpẹrẹ tó bá jẹ́ wípé ó ń fẹ́ràn Ọlọ́run lára Sunday Ìgbòho ni pé Ọlọ́run tó dá ọmọ yìí ògo mo kan sára sí ọ kó náà tẹ wàá gbéra ní ọjọ́ kan kó wá ní òun dé Ìbàdàn wá ṣe kan ní Ìbàdàn ni mo wá ní kí n wá kí kó tẹ̀ pé lọ́mọ bó pe Sunday Ìgbòho lọ́mọ kò ní bínú ẹgbẹ́ dẹ̀ ni wọ́n kó tó pẹ̀lú ọmọ wá kí ọmọ mi Sunday Ìgbòho ò ní bínú torí àtẹni tó jù lọ àtẹni tó bí lọ́mọ ló ń dọ̀bálẹ̀ fún ṣùgbọ́n ìgbéraga tí ń bẹ nínú ayé Gani ó mú ṣìṣe lójoojúmọ́ Bíbélì wípé òkèèrè lọ́lọ́run ọba mi ti ń wo agbéraga ó ní ojú Olúwa kan sí àwọn olùṣe búburú nígbà tí Sunday Ìgbòho wà ní Kútọ̀nù lágbàáyé kò síbi tí wọ́n ti mọ bàbá Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè lágbàáyé kò síbi tí wọ́n ti mọ bàbá Pọfẹ́sọ̀ Wọlé Ṣóyínká wọ́n gbéra wọ́n wá bá Sunday Ìgbòho ní Kútọ̀nù kí ló máa ná Gani from Lagos to Ìbàdàn Sunday Ìgbòho lọ́ba o kó tiẹ̀ ní ọmọ mi mo wá kí ẹ náà ní ààrẹ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá kí wa bó tẹ̀ jẹ́ ààrẹ jẹgúdújẹrá ni ṣùgbọ́n ìgbéraga àti ìlara ó fọ́ ojú inú Gani torí pé Ọlọ́run fẹ́ padà lẹ́yìn ẹ fi èyí kọ́gbọ́n o ẹni tọ́lọ́run ọba mi bá ń gbà fún lọ́wọ́